Èmi ni wọ́n dá fúlù lìtà ayé ńlá. Láàkọ́gbọ́n láyọ̀ sí ìgbà tí sẹ́yìn. Ọmọ wọn lẹ́gbàá wọn lè ṣàbí Ọlátúnjí làwọn bá dúpẹ́. Ọba tó ń ṣe gbogbo lọ́tún lọ́tún. Àṣẹ báyìí ló ṣe dùn tó ọlọ́run mẹ́rin o. Wọ́n á ṣe graduation, wọ́n á fi iṣẹ́ tíátà ìṣe kọrin. Bí àwọn ará wọn ti ṣe ti fi ṣe ìkọrin, wọ́n á fi iṣẹ́ tíátà ìṣe ìkọrin. Àgbọ̀ ti Báyọ̀ ọ̀gá tiwa. God bless you. Ẹ̀sà èmi náà bọ̀ wá tẹ́fà next week ní ẹmú déètì fún mi. Mo fẹ́ wá ṣẹ́fà. Next week ni Àgbọ̀ ti Báyọ̀. Babaláwo àwọn rich people. Ó kéré tó wá kéré ní ayé mi gbọ́dọ̀ ṣàánú. Wonderlily, are you ready? You have the floor for the next couple of minutes. Wonderlily. 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 Ó yẹ dá wa láàárín ìṣẹ́jú mẹ́wàá. Ká wá ṣe àwọ́ọ̀dù tó kù kẹ́ wá gba gbogbo ètò kẹ́ wá gba gbogbo nǹkan sí dáadáa. Mi ò ní sọ pé kẹ́ gba gbogbo nǹkan. Voice on stage. Ẹ jọ sáwọn ilé ìwé pé voice. Ẹni tó kí àwọn tó kéré jù ló kí àwọn mẹ́rin mẹ́rin. Ṣé ìwé pé voice? Wonderfully, you have the floor. My brother from another mother. Olúwa máa pọ̀ o. Omi olóró rẹ̀ tán o. Wọ́n kúkú máa rẹ́rìn láti fi hàn kó fẹ́ mi. Kúkú máa rẹ́rìn láti fi hàn kó fẹ́ mi. Ìgbà tí ikú yí mi ká ní ìbẹ̀ òtútù mú mi. Ìgbà tí ìrètí mi ṣàkólọ Olúwa ló kó mi yọ. Ìgbà tí ikú yí mi ká ní ìgbà òtútù mú mi. Ìgbà tí ìrètí mi ṣàkólọ Olúwa ló kó mi yọ. Tó yọ mí ní ìlú. Ìjọba ti sanwó fún ọmọ. Ẹ̀kọ́ ọmọ lùbọ̀, ẹ̀kọ́ ọmọ papọ̀. Ṣé ní ìlànà? Bọ́ọ̀lù sí, bùkátà ẹni tó ń dààmú àti kó o máa yé ti ẹni yẹn.
òfin ìgbà láti lẹ́yìn ọ̀tọ̀ sí ẹ kò sí ìkàtà ọmọ ọmọ rẹ. Together we are here. Together we are here. Are you purposely intentional? Ìnìbá fi bọ́ọ̀bọ̀ ògo tó sọ mí dàláyé. Ìwọ mímí ìbájẹ́ kìkì òjò láti rí bàbá lógo. Orí Olúwa máa kọ̀ ọ́. Kúkú máa rẹ́rìn-ín láti fi ọ̀pọ̀ fẹ́ mi. Inú gbogbo ayé ayọ̀ Olúwa làlá. Ìyìn Ọlọ́run ni yóò máa wà lẹ́nu mi títí rẹ̀. Ẹ bá mi gbé o. Ẹ bá mi gbé Olúwa ga o. Àràká lórúkọ rẹ̀, ọba tí mo ké pè inú ọ̀gá mi, ó ti yọ mí kúrò, gbogbo Ọlọ́run yìí mi kọ́. Wọ́n ẹ̀ mọ̀ wípé no, wọ́n ti ṣiṣẹ́, wàhálà nǹkan kí sẹ́sẹ̀ làgò nítorí wípé ẹ má ti jẹ́ kí announce ẹ̀, wọ́n dá lùlì. Wọ́n dé lúrú ní àlùbáríkà Ọlọ́run fún ara ẹ̀ lóyún sókè kì í sí èèyàn tó bá jẹ́ èèyàn ní international musician. Ladies and gentlemen, the next couple of minutes we are one of the finest to-do musicians. Yes. Wonder Luli. International musician. Akọrin lẹ́nu bí ẹni ìjẹ̀kọ́. Once again, I want to appreciate the presence of all the graduates family. Gbogbo àwọn mọ̀lẹ́bí àwọn tó ṣe graduation lónìí. Àkìyí lágbọ́rọ̀ náà gbogbo àwọn ọmọ yín tó